Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀-Fálẹ́yẹ. Igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí yíyan alága iléeṣẹ́ àjọ elétò ìdìbò àná tẹ́lẹ̀ rí Mahmood Yakubu fún ipò aṣojú. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó gbé jáde lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ní Ọjọ́bọ̀ wípé tí ó bá jẹ́ pé òun ni ààrẹ orílẹ̀-èdè yìí, òun kò tilẹ̀ ní dábàá tàbí rò ó lẹ́ẹ̀mejì láti yan alága àjọ elétò ààbò tẹ́lẹ̀ rí fún ipò kankan rárá nítorí pé fífi orúkọ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn 32 tí ó fi orúkọ wọn ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún àyẹ̀wò ti ṣe àfihàn fífi àmì búburú ránṣẹ́ sí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó sì tún jẹ́ kí ìgbẹ́kẹ̀lé àwọn ará ìlú lórí ètò ìdìbò túbọ̀ máa rẹ̀yìn sí i. Ó wá ṣàpèjúwe Mahmood Yakubu gẹ́gẹ́ bí ẹni tí kò darí ètò ìdìbò tí ó wáyé ní ọdún 2023 dáradára, èyí tí ó jẹ́ ètò ìdìbò tí ó burú jùlọ nínú ìwé ìtàn orílẹ̀-èdè yìí. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu yàn án láti jẹ́ kí ó gba èrè nítorí pé ìṣèjọba rẹ̀ ló gbé e wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí ìdí èyí, ààrẹ kò yàn án nítorí pé ó pegedé bí kò ṣe nítorí ètò ìṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀ rí ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Dumebi Kachukwu ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti tú àṣírí àwọn ènìyàn tí wọ́n wà nídìí àìní ààbò tó péye tí wọ́n sì tún ń da omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú, nítorí pé nípa ṣíṣe èyí, òpin yóò dé bá gbogbo wàhálà rògbòdìyàn àìní ààbò tó péye èyí tí ó ń fi ojoojúmọ́ burú sí i. Ó sọ ọ̀rọ̀ yìí jáde níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti jẹ́ kí ó di mímọ̀ wípé ìṣèjọba Tinubu jogún ìpèníjà ìṣòro yìí ni. Síbẹ̀, ó wá ń tẹnumọ́ tí ó sì tún dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé kí ààrẹ dárúkọ kí ó sì tún dójú tì àwọn ènìyàn tí wọ́n ń bu epo sínú iná rògbòdìyàn tí ó ń wáyé jákèjádò orílẹ̀-èdè wa. Ó wá rọ ìjọba láti yọwọ́ kílàńkó àwọn ènìyàn tí wọ́n sọ ètò àìní ààbò tó péye lórílẹ̀-èdè yìí di òwò, tí wọ́n sì tún ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀daràn agbébọn adàlúrú àti ajínigbé kúrò láwo. Nítorí ìdí èyí ni gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe fẹ́ mọ òtítọ́ tí ó wà nídìí gbogbo ìṣòro àti ọ̀tá ilẹ̀ wa. Bí ó tilẹ̀ jẹ́ pé ààrẹ bíi 4 ló ti ṣe ìjọba kí ó tó di pé ààrẹ Tinubu gorí àga àlééfà, tí wọn kò sì rí nǹkan kan ṣe lórí ìṣòro ìpèníjà àìní ààbò tó péye. Nítorí rẹ̀ ló yẹ kí ààrẹ tú àṣírí àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí kí òpin bá lè dé bá gbogbo ìṣòro náà àti owó rọ̀gùnrọ̀gùn tí ilẹ̀ òkèèrè tí wọ́n ń ná láti inú àpò owó ilẹ̀ wa. Kachukwu tún béèrè wípé ogun tí à ń jà yìí ṣé ti ẹ̀sìn ni tàbí ti òṣèlú. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ó tó gẹ́, àkókò ti tó kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ sọ ara wọn di ọ̀kan láti kojú ogun yìí kí a sì jà á lájàyè kí a sì tún rí i pé òpin dé bá ogun náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Archbishop ìjọ Catholic ti Sokoto Diocese Matthew Kukah ti sọ ọ̀rọ̀ rere nípa ajagun-fẹ̀yìntì General Christopher Musa gẹ́gẹ́ bí mínísítà fún ètò ààbò wípé ó jẹ́ ẹni tí ó dáńgájíá láti darí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Bishop Kukah sọ ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú ìgboyà ní Ọjọ́bọ̀ nígbà tí ó ń bá àwọn òṣìṣẹ́ ilé ìjọba ti ìpínlẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìpéjọpọ̀ rẹ̀ fún ètò ìbúra tí wọ́n ṣe fún General Musa ní Aso Rock Villa, Àbújá. Ó tún wá tẹ̀síwájú wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ti fi hàn láti tún ètò ààbò àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe kí ó sì tún mú ìtura ìfọ̀kànbalẹ̀ padà sí gbogbo agbègbè káàkiri orílẹ̀-èdè wa. Bí ó tilẹ̀ jẹ́ pé òun wá síbi ètò ìbúra yìí gẹ́gẹ́ bí aṣojú ti Sultan ti Sokoto, síbẹ̀ gbogbo ohun tí ó farahàn níbi ètò náà fi hàn pé àtúnṣe àti àtúntò tó péye ti fẹ́ padà bá ètò ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ọwọ́ ti tẹ afurasí 4 tí wọ́n ní àsopọ̀ nínú ìwà ọ̀daràn lóríṣiríṣi bíi ìwà ìjínigbé, ìwà jìbìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá àgbà elétò ààbò tí wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn
ti ìpínlẹ̀ Ondo, Commander Chief Adétúnjì Adeleye ni ó ṣàlàyé bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí ọ̀daràn náà ní ìlú Àkúrẹ́ nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn káàkiri ìlú náà láàrin wákàtí 48 hours lábẹ́ Operation Lé Wọn Jáde pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn Border Patrol àti àwọn òṣìṣẹ́ elétò ààbò ti àkókò bàbàbà ni wọ́n ta àwọn lólobó wípé ìbọn ń dún ní kíkankíkan nínú igbó lágbègbè tí àwọn wà. Ní kíákíá làwọn tètè lọ síbẹ̀. Nígbà tí àwọn dé inú igbó yìí, àwọn rí i pé ojú ogun le ṣùgbọ́n àwọn kojú àwọn ọ̀daràn adàlúrú yìí tí àwọn sì borí wọn. Níbẹ̀ ni àwọn ti dóòlà ẹ̀mí 4 nínú àwọn 5 èrò tí wọ́n jí gbé. Bí ó tilẹ̀ jẹ́ wípé awakọ̀ ọkọ̀ èrò náà ni wọ́n yìnbọn pa nígbà tí àwọn ọ̀daràn ń gbìyànjú láti dá ọkọ̀ náà dúró. Adeleye wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé àwọn ajínigbé náà yin obìnrin kan níbọn kí àwọn tó dé ibẹ̀ ṣùgbọ́n àwọn dóòlà ẹ̀mí arábìnrin yìí pẹ̀lú ohun èlò ìlera ti àwọn àti pé àwọn fi ọwọ́ òfin mú 2 nínú àwọn afurasí ajínigbé tí ó pa awakọ̀ tí wọ́n sì tún kọjú ìbọn sí òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn. Ó gba àwọn ní wákàtí 3 kí àwọn tó parí iṣẹ́ tí àwọn lọ ṣe nínú igbó náà. Ó tún wá sọ iṣẹ́ mìíràn tí àwọn Àmọ̀tẹ́kùn ṣe nípa gbígba obìnrin òṣìṣẹ́ iléeṣẹ́ àtúnṣe ti àwọn elétò ààbò èyí tí afurasí náà díbọ́n gẹ́gẹ́ bí àlejò ẹlẹ́wọ̀n kan tí ó wà lọ́dọ̀ wọn, tí afurasí yìí wá dúró ní ìdúró pé òun fẹ́ ran òṣìṣẹ́ elétò ààbò náà lọ́wọ́ láti lọ sí inú ìlú. Níbẹ̀ ni ó ti fẹ́ jí gbé tí arábìnrin òṣìṣẹ́ elétò ààbò yìí ráyè rápálá láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ nípa pípariwo nítòsí ìkóríta Cathedral kan tí àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn máa ń dúró sí. Níbẹ̀ ni àwọn ti ráyè dóòlà ẹ̀mí rẹ̀ tí àwọn sì fi ọwọ́ òfin mú afurasí náà. Adeleye tún sọ iṣẹ́ takuntakun tí àwọn Àmọ̀tẹ́kùn tún ṣe nípa fífi ọwọ́ ṣìnkún òfin mú afurasí ọ̀daràn kan tí ó lu ọ̀gá rẹ̀ ní jìbìtì owó tí ó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà 80 náírà (77.2 million naira) tí ó sì gbìyànjú láti ta gbogbo dúkìá àti fífikú dúnkòokò lájà mọ́ ọ̀gá rẹ̀. Nínú ọ̀rọ̀ tí Adeleye sọ ni ó ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo àwọn olùgbé ẹkùn gúúsù ìlà-oòrùn wípé gbogbo òpópónà ti ìlú àti ti àwọn ibi ààyè ńláńlá nínú ìlú ni àwọn ti kó gbogbo òṣìṣẹ́ elétò ààbò sí nítorí pé àwọn Àmọ̀tẹ́kùn ti darapọ̀ mọ́ òṣìṣẹ́ elétò ààbò yòókù bíi ológun, ọlọ́pàá, DSS, Civil Defence, Vigilante àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ láti rí i pé ètò ààbò tó péye ti wà fún gbogbo ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Olùdámọ̀ràn pàtàkì sí Gómìnà Ṣèyí Mákindé lórí Fire Service Reform àti alága Fire Service ti ìpínlẹ̀ Moruf Akinwande ni wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó ń jó dúkìá tí ó tó mílíọ̀nù náírà gúrúgúrú ní Ọjọ́bọ̀ ní ojúlé kìíní ti òpópónà 10 ní agbègbè Adépọ̀jù ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí ní àkọsílẹ̀ sọ pé ó bẹ̀rẹ̀ ní déédé agogo 11:23 òwúrọ̀ 11:23 a.m. ní ọjọ́ 4 oṣù Kejìlá December 4 ọdún 2025 láti ilé Prince Ọlá tí ó ń jóná lọ́wọ́. Àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ panápaná tètè lọ sí ibi tí ìjàmbá iná náà ti wáyé lẹ́yìn ìgbà tí wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pè wọ́n. Nígbà náà ni àwọn òṣìṣẹ́ panápaná ti ìpínlẹ̀ lọ síbẹ̀ láti paná ilé tí ó ń jóná lọ́wọ́ kí ó má baà ran àwọn ilé tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ni àwọn òṣìṣẹ́ panápaná ti ìjọba àpapọ̀ darapọ̀ mọ́ wọn láti tètè pa iná náà. Alága fún ilé-iṣẹ́ panápaná wá ń gba gbogbo ará ìlú nímọ̀ràn láti máa ṣọ́ra fún iná nípa pípa gbogbo ohun èlò tí ó ń lo iná kí wọ́n sì tún rí dájú pé wọ́n yọ gbogbo rẹ̀ kúrò lẹ́nu ohun èlò iná tí ó wà lára ògiri. Ó tún sọ pàtàkì ṣíṣe ohun èlò tí ó ń gbógun ti iná sínú ilé-iṣẹ́ láti dènà ìjàmbá iná tí ó bá fẹ́ wáyé àti kí wọ́n tètè kígbe jáde síta lórí gbogbo ìjàmbá iná tí ó bá wáyé lágbègbè oníkálukú wọn. Ó tún wá fún wọn ní ìlà ìpè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ń ṣiṣẹ́ dáradára àti ibi tí ilé-iṣẹ́ panápaná kọ̀ọ̀kan wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìròyìn lérèfé tó ní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé
kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.